wọ́n máa ń ṣe ní inú ìgbéyàwó ohun tó pọ̀ jù ohun náà lélẹ́yìí ẹni ìfẹ́ra yín wọlé ẹ̀ ń promise ẹ ti join àkáǹtì papọ̀ ẹ̀ ń lo àkáǹtì pọ̀ ẹ̀ ń ṣe everything pọ̀ ẹ̀ẹ́dẹ̀ tí ìfẹ́ra yín wọlé ẹ̀ ìṣèyàwó ẹ ti ń lọ bára yín mulẹ̀ ẹ ti ń sọ oríṣiríṣi nǹkan ẹ̀ tí ìfẹ́ra yín wọlé ó wá kù díẹ̀ kẹ́ ẹ ṣe ìgbéyàwó oní state yìí ìṣẹ̀lẹ̀ ẹ wá ẹ̀ṣẹ̀ wá ń ṣe kò sí nǹkan tó máa ṣe wọ́n máa continue ìgbéyàwó ni wọ́n máa fẹ́ra wọn lọ ni. Because reason is that ní ìgbà tọ́rọ̀ rí báyìí òun gbogbo èrò títí ẹ̀ òun ni wípé sìgìdì tí bàbá gbélé lọ́wọ́ yìí òun náà ni ló máa ṣekú pa ọkàn ẹ̀ ti balẹ̀ ló máa ṣekú pọkọ ọkàn ẹ̀ ti balẹ̀ inú ẹ̀ dùn babaláwo tó dẹ̀ ṣe oògùn fún wọn lélẹ́yìn oògùn èké ló ṣe ká sọ wípé kí ẹ bá sóògùn èké bí ó ṣe pa ọkọ ẹ̀ tí ó pàdánù lélẹ́yìn ìgbéyàwó wá kù díẹ̀ òun ti lérò wípé gbogbo èrò ti tòun ni wípé kóun gba gbogbo nǹkan tí ọkọ ní òun á jókòó lé because ọkọ ò ní ní access àti ẹ̀ ti lè sọ wípé bóyá òun fẹ́ béèrè ogún tàbí òun fẹ́ béèrè owó mọ́ tàbí òun fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ ẹni tó ti lọ sí kòtò tó ń ṣe wípé òun nìkan wọ́n jọ lo joint account ni so òun nìkan náà ló ní access síbẹ̀ fine òun nìkan náà ló máa lo gbogbo ẹ̀ lọ gbogbo èrò títí ẹ̀ náà nìyẹn kó tó di wípé ọbẹ̀ wa bá lọ́wọ́ sìn fine ẹ wá béèrè wípé ṣé kó continue ìgbéyàwó yẹn ṣé ká sì ṣe wedding yẹn ayé wedding yẹn máa ta wàláhì ayé wedding yẹn kọ́kọ́ máa ta náà wedding yẹn máa kọ́kọ́ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan náà.